ẹ wo bọ́n ṣe lu obìnrin yìí lálùbami. Èyí lohun tó ṣe lọ́jọ́ ajé monde ọjọ́ 21 oṣù keje ọdún 2025 tá a wà yìí ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Jos nípínlẹ̀ Plateau, níbi tí ọkùnrin kan tó ti ń pariwo ará àdúgbò ẹ gbà mí o, ará àdúgbò ẹ gbà mí o. Òun lorin tó ń kọ. Nígbà tó ń pariwo tán, bẹ́ẹ̀ làwọn ará àdúgbò ti péjú bámú. Nígbà tí wọ́n péjú, n tí ń sọ fún wọn ni pé arábìnrin tẹ̀ ń wò nílẹ̀ẹ́lẹ̀ yìí, ó jí nǹkan ọmọkùnrin mi gbé, ó ti jí nǹkan ọmọkùnrin mi gbé, ó ti jí nǹkan ọmọkùnrin mi gbé. Báyìí ni gbogbo àwọn ará àdúgbò ni wọ́n yọ kùmọ̀, èyí tí yọ pónpó, èyí tó yọ kùmọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí lu obìnrin yìí. Wọ́n lù ú débi pé wọ́n lù ú bí ejò àjẹ́, débi pé obìnrin náà kò lè mí dáadáa mọ́. Ṣùgbọ́n o, ní tóun náà sọ ni pé òun ò jí nǹkan ọmọkùnrin rẹ̀, ẹ wo abẹ́ rẹ̀, òun ò jí nǹkan ọmọkùnrin rẹ̀, ẹ wo abẹ́ rẹ̀. Ṣùgbọ́n ká tó wí ká tó wí, wọ́n ti lu obìnrin yìí, wọ́n ti lù ú lálùbami. Ṣùgbọ́n o, nígbẹ̀yìn wọ́n wo abẹ́ ọkùnrin yìí, wọ́n wá rí i pé nǹkan ọmọkùnrin rẹ̀ sì ń bẹ lábẹ́ rẹ̀. Wọ́n wá gbòòrò ẹnu rẹ̀, wọ́n wá rí i pé ọ̀mùtí paraku ni. Wọ́n wá rí i pé ọkùnrin náà ṣẹ̀ṣẹ̀ mu ọtí tán ni. Ọtí tó sì mu, ó ṣeé ṣe kó jẹ́ pé òun ló ń da ọkùnrin rẹ̀ láàmú tó fi ń parọ́ ohun tí ò ṣẹlẹ̀. Ní báyìí o, àwọn mọ̀lẹ́bí ọmọbìnrin tán lù yìí, wọ́n ti ní àwọn ó gbé ìgbésẹ̀ òfin láti fi gbòòrò òfin gbé ọkùnrin tí ń pariwo pé ó jí nǹkan ọmọkùnrin òun tó sì jẹ́ pé kò jí nǹkan ọmọkùnrin rẹ̀. Àwọn ará àdúgbò tọ́rọ̀ náà ṣojú, wọ́n ní àwọn tó ṣe àbẹ̀wò sí obìnrin yìí nílé ìwòsàn tó sì jẹ́ pé ó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Lára àwọn tó lọ ṣe àyẹ̀wò ọ̀hún, òun náà ni Mohammed Salaudeen Junior àtàwọn obìnrin 3 míì. Wọ́n láti lọ ṣe àyẹ̀wò sí obìnrin yìí. Wọ́n lọ ṣe àbẹ̀wò sí nílé ìwòsàn tó sì jẹ́ pé ara rẹ̀ ti ń yàtọ̀, ara rẹ̀ ti ń yá. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ Àtúntàrẹrẹ Online TV. Owó tẹ́ fi ń ra dátà kò ní tán láṣẹ tèdùmàrè.